This video is I caught Sowore and others. And you know what? When I started blogging, okay, the story of my life caused my blogging. Do you understand? At times when God sends you an error, if you refuse to deliver the message, it can cause you problem. That problem, by the time you are explaining the problem that you have, that have caused you, then the message of God will be also coming out. Okay, so I believe so much in God. So God know about my blogging. God, for me, coming on media, it's not a joke and it's not even a dream that come true. It's God plan. You understand? So I called Sowore this morning because I see a lot of men, a lot of useless men. I call them useless men. I'm sorry to say, a lot of useless men. We have a lot of useless men, not only in Nigeria, all over the world, that they don't fight men like them. They don't fight their mate as well. They fight ladies. Even, but most of them, they always enjoy, they protect their wife. Some of them, they are very selfish. They are like a dog that bite other people's children and protect their own. Okay? So, but today, I'm not saying Sowore is one of them, but I'll cut Sowore out and others, because I noticed that a lot of people want to pull me. They want me to follow them, whatever they do, that they are collecting money. They want to pull me by fire by force. Don't tag me rubbish. Okay? Let me tell you something. The police officer, anybody Timbati show, if I want to fight for somebody, if I want to speak for people, you don't force me. When people trying to force me to do things, I don't do it because nobody's trying to force themselves to help me. Okay? I don't. And anybody, if I celebrate people or if I even share anybody, not because I want their assistance, not because I want them to do anything, because a lot of people have failed me. You cannot preaching Nigeria to me that they fail me. Nigeria, my country, I'm from Nigeria, but they fail me. Family failed, and not me alone. Everybody failed themselves like that. All right? And I'm telling you, most of you that always trouble, you are a man and you trouble women. Okay? Thunder will strike you. Very soon ilẹ̀ máa gbé gbogbo yín mi, especially ọkùnrin kọkùnrin tó bá gbé ogun tí èmi Ṣadé, ikú òjijì máa pa ẹ́. Ọlọ́run máa fi kú yọ ọwọ́ ẹ̀ láwo. Mi ní nǹkan tí mo fẹ́ bèrè fún ẹ. Mo sọ pé mo fẹ́ ní new enemy. I don't want old enemy. I need new ones. Alright? And nobody can force me to do whatever I don't want to do. I've noticed, Sowore, I want to give you piece of advice. I noticed that you are, of course, you want to campaign for 2027. You want to be a president of Nigeria so that Nigeria can have new hope. Okay? Many people also, a lot of people, not say, okay, during the regime of the military ones, they said they started fighting that they need democracy. We have democracy, we are going to, our problem going to solve. The problem increase. Do you understand? Let us set this right. Okay? Tí bá ṣe sọ òyìnbó mi kẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni. I'm not from America. I'm not Britiko. I'm not from London. Wọ́n bí mi sí London. Ìkàrẹ́ àkókò náà bí mi sí. You understand me? I tried my best. Okay? So if that English is your problem, go and eat it. Go and take it. Kó lọ jẹ, kó lọ kú. Kò ṣe problem mi. Alright? So those of you men tí ó máa ń bá obìnrin jà ìdájọ́ ọkùnrin tó ń bá mi jà, ikú burúkú máa pa ẹ́ tó bá wà láyé báyìí. Ó ní ṣòwò jèrè mọ́. Gbogbo tó bá ṣe máa dàrú mọ́ ẹ lọ́wọ́. Ọkùnrin kọ́kùnrin tó bá bá mi jà, because mo ti sọ fún yín pé leave me alone, and all of you sending people to be stopping me. Ikú máa pa yín dànù. Ẹnikẹ́ni tó bá ń bẹ èèyàn tó pé mi ìfọ́lò ẹ, kì í ṣe Sowore mo sọ ń sìn. Anybody tó bá wà ń bẹ̀, ikú burúkú ló máa pa yín. And let me say, if you know the people who killed the father of my baby for real, and you cannot face them and fight for Nigeria, even tí bá mọ̀ wọ́n, àwọn èèyàn tó ti pa lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn tó pa bàbá ọmọ mi, ṣé bàbá ọmọ mi nìkan náà máa kọ́kọ́ pa láyé ni? Àwọn tó ti pa yẹn kí wọ́n ṣe fún wọn? Àwọn tó dájú bàbá ọmọ mi lọ, tó tún lágbára, tó lógbó ju bàbá ọmọ mi, wọ́n assassinate wọn ni. What did they do to them? And you want me, all of you will be tagging me, all the people that is doing bad to you, you are supporting them. What? Kí ló fún èmi gan? Kí ló ẹ̀yin gangan? Ìwọ tó tiẹ̀ tí ṣe bá tó pé ò pa èèyàn fún mi. You have disappointed me. I speak for you many times. You will be bullying me. If you come to bully me, anybody, I will bully yàrá ìyá ẹ. If you bully me again, I will curse you and I will bully yàrá ìyá anybody.
Okay, you come to bully me again, I will curse you and I will curse yala janyi mo sọ yẹn. And all the evil plan you have is going to follow your head. Let's bet it. Whatever you plan that is evil, orí ẹ̀ ló máa fi gbé. Sowore, I want to tell you this. Ogba, jókòó pẹ̀lú mi. Anybody tó bá fẹ́, if you want me your team, anybody that wants me to support them, that was voluntary wọn tá à ń ṣe lórí social media yìí, you call on me and you discuss with me. But you cannot call on me. I'm not cheap as you think. Orí Facebook kò afẹ́fẹ́ ni. Ohun tá a dẹ̀ ń lò inú afẹ́fẹ́ ni, but ọ̀rọ̀ tèmi kò ṣe afẹ́fẹ́ lásán. Ọ̀rọ̀ ni tó jáde pẹ̀lú àṣẹ. Ṣótiyé? If you want me, you call me ni. Wà á dá lọ gbogbo àwọn tó bá nídìí náà máa ń pè náà dẹ̀ máa fún lówó. You cannot call me as if I'm your errand girl. Mi ò ṣe errand girl. Let me tell you, majority of you idiot wèrè. Tẹ́ máa dọ́ ètò kówó jẹ àti ètò kówó àti ètò tí wọ́n sọ di èèyàn tán tó máa bẹ̀ sí ṣe wèrè láwùjọ. Èmi gbogbo nǹkan tó ń ṣe láyé ni mo ṣe o. Mi ìdẹ̀ tí ìdè power rí, kò dẹ̀ sí politician kankan tó fún mi lówó rí. Kò sọ́kùnrin kan tó tiẹ̀ ń fún mi lówó. Ẹnìkan tí mo lè sọ pé nice sí mi rí láyé bóyá ńgbà tí mo kọ́kọ́ nice sí. Òun náà ni bàbá Bukola tó fún mi lówó. Kò fọ́ ọkùnrin ò kí ń fún mi lówó. And I don't depend on people. Oore tí n bá lè ṣe fún èèyàn tó bá wá sínú ayé mi ni máa ń rò. Any good thing I can do for people around me, that's anybody that come across me, that's what I always think about. If you are rich, tó bá rò bóyá tó torí owó ni mo bá ṣe tẹ̀lé, kì í ṣe tó torí owó. Ọkùnrin ò ṣe dáadáa fún mi. Ọlọ́run nìkan ló ṣe dáadáa fún mi. Ọlọ́run tó dá ayé nìkan ló ṣe dáadáa fún mi. Àwọn èèyàn tó bá ti ṣe little. Ọlọ́run ló dédé gbé wọn wá, kò ń ṣèyàn. The Lord is good to me. Those of you to bully me on the social media, tó o bá fẹ́ ṣòfò tọmọtọmọ, they will used to say, don't curse their children, you are disturbing me and my daughter. You are disturbing me and my children. I'm going to curse you and your children. When you don't stop your bullshit, I am going to be cursing anybody. I'm not going to mention name, but I'm going to be cursing you and your children, and it should surely come to pass. So, keep off. Leave my son for me. Leave my own territory. I don't cross my boundary. I don't cross my boundary. I don't go out of my territory. I maintain wherever I mean wherever place I owns. That's what I maintain. Don't cross your territory. Don't come to my territory. Stop bullying me. Stop terrorizing me. Because come back when you terrorists, you'll be now saying that they are blackmailing you. A lot of you terrorists, you are working everywhere. They are not even declaring you terrorists. Most of you terrorists now, you are forming a group of terrorists on broad light on the social media that you'll be bullying people. You will let people, when people refuse to follow your stupid, your nonsense attitude, then you gang people. Leave me alone. Leave me alone. Stop bullying me. You come for me, I curse you. If you know anybody directly, tó bá ti gbogbo wa, mo mọ̀ pé ọmọ tó fún bàbá Bukola ní poison lọ́jọ́ on the 1st tó ní kó pa, mo mọ̀ pé ọmọ union ni. Ẹn tó bẹ̀ la mọ̀ up to date. Tó bá dẹ̀ mẹ́n tó bá bẹ̀, ẹ mú jáde if you are fighting for the rights. Okay? If you are fighting for rights of people in Nigeria, if you really know you are an activist, pull them out. I will support you. So don't ever pull any bed jáde. Tí mi bá support you without anything, both physically and spiritually. Call me bastard. But you cannot do that, and you are trying to call me to join your tree. Go and bring your wife. Olórí burúkú yín, majority of you, you will be keeping your women àti aṣẹ́wó yín. Then you want me to be following kò ní dá fẹ́nikẹ́ni tó fẹ́ force me by fire by force láti ṣe tí mi ò fẹ́. Ikú burúkú ló máa pa ẹ́ tọmọtọmọ àti ìyàwó àti ilé ẹ̀. Stop bullying me. The other day mo sọ pé mo dárúkọ Sowore, mo speak fún Sowore ni mo jẹ́ Sowore jẹ́ candidate mi ni. Sowore ò kì í ṣe candidate mi, gbà tí mo sunkún bí kò rẹ̀ mí lẹ́kún. Anybody tí ó bá ti rẹ̀ mí lẹ́kún, mi lè rẹ̀ lẹ́kún, mi lè support ẹ̀. Mi ò sọ pé kò lè di president, mo ti lálàá rírí pé tó bá dẹ̀ lè lò, but kò mí pé kí n máa tẹ̀lé lọ lẹ́yìn torí kò help me. Anybody that don't help me, I cannot help you. And again, let me tell you, because I'm not supporting you, if you plan any evil against me, evil will be your portion. In my territory, both old and young, they count. If you are a youth, you come for me, I come for you. I'm a youth as well. Mo ní arúgbó ògbólógbò sílé. Èmi náà youth ni mí, mo dẹ̀ tún ní youth, mo tún bí youth.
ṣọ́tiyé I'm not yet 60 so I'm still a youth tó bá dẹ̀ jarúgbó má farúgbó yàn mí jẹ má farúgbó egungun burúkú má fi bà tèmi jẹ́ leave me alone leave me alone olórí burúkú yín wọ́n máa fẹ́ ẹni báyìí dẹ̀ ló like ẹ o ta ló like mi ta ló máa like mi in the first instance ó máa cause problem fún mi ta ló máa like mi in the first instance ó máa cause problem fún mi ta ló máa like me in the first instance tó máa sọ pé òun fẹ́ destroy finance me and businesses mi ta ló máa like me ta máa speak fún wọn máa believe pé they are superior than others when you speaking you are speaking for them when you are supporting them they now having this feeling majority àwọn politicians àwọn tó lówó lónìí ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé sí power a rí wọn bó ṣe rí ẹgẹẹgẹ many people gbogbo èèyàn ló ní day ló ní beginning ọjọ́ tó ń bẹ̀rẹ̀ mo ti sọ story irú bọ̀bálẹ̀bọ̀ àwọn many people tó di senator tó di many things tá a ti mọ̀ wọ́n rí èyí tó jẹ́ shoemaker èyí tó jẹ́ carpenter èyí tó jẹ́ barber wọ́n wà bẹ́ẹ̀ anybody ló ní beginning but you don't force you are terrorizing people and you call it ẹ máa ní activist wèrè níyìn ẹ máa rí obìnrin tó lọ nínú tension you guard more because I'm not going to follow you I read people ẹnikẹ́ni tí ò bá láàánú let me tell you tó bá ní àánú anybody tó bá ṣe àánú mi ó láàánú gan ni èmi ò tètè rí àánú gbà lọ́dọ̀ èèyàn ẹnikẹ́ni tó bá ṣe àánú èmi Ṣadé ó jẹ́ aláàánú gidi ni mi ò tètè rí àánú gbà lọ́dọ̀ èèyàn kó dẹ̀ ń ṣe pé èṣù ló fi ṣe mí ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni because ọlọ́run jealous ń pa mi gan ọlọ́run dẹ̀ fẹ́ràn mi do you understand so if I'm humble and if I don't talk you continue to build terrorists around me send all the if I start mentioning name if I start mo máa ń tètè mo máa ń pẹ́ record o mo máa record yín mo máa camera gbogbo yín whatever you do by the time I start with you then you now say they are exposing you me they want to destroy you I destroy career if you try to destroy my career you try to destroy my life and my child I will destroy your career o I am telling you I will report you physically and spiritually bẹ́ẹ̀ ni mo sọ so leave me alone ṣòwò rẹ nǹkan tí wọ́n fẹ́ sọ fún ẹ lélẹ̀ iṣẹ́ tó bá ti gbé ó ní ọlọ́pàá kan wọ́n ní young officer ni I want to help him yes I want to help him ni torí kò sí nǹkan tó bò but àwọn mi sí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ I want to help him ni you are not helping me all of you disturbing me leave me let me exploit leave me let me do my things did I beg you did I ask for any assistance from any idiot did I go for did I gbogbo àwọn tí mo sick ṣé mo bèrè fún assistance lọ́dọ̀ olórí burúkú kankan mi ò bèrè but leave me and let me be leave me and let me be I don't need your bullshit assistance evil tẹ máa fún yàn ní ewúrẹ́ tẹ máa fi gbó dídé èèyàn mẹ́wàá lọ́wọ́ ẹ̀ mi ò fẹ́ o ẹ̀yin ò fún ni lẹ́dìí ẹ̀sìn gbọ́ dídé ẹran ọ̀rọ̀ ni ní Saudi Arabia gbọ́ dídé èèyàn ọ̀rọ̀ mọ ní Jerusalem gbá gbogbo àwọn ológo ilé wọn mi ò fẹ́ o I don't want that leave me mi ò tọrọ oúnjẹ lọ́wọ́ èṣù mi ò tọrọ oúnjẹ ní ọwọ́ èṣù whatever tí n bá ní ma fi ara mi but mo ti pọnmi sílẹ̀ nígbà yẹn mo pọnmi sílẹ̀ dòǹgbẹ́ ni gbogbo ohun tí mo ṣe láti bẹ̀rẹ̀ ayé mi mo pọnmi sílẹ̀ di òǹgbẹ́ ni kí má bàa jìyà ni mo ṣe yá má jìyà lọ́fà o mo sọ pé wọ́n gba ilẹ̀ mi 4 níjẹ̀bú-Òde kí má bàa jìyà ni òun sọ pé tabara lẹ̀ tó bá di future o máa ń develop ó dẹ̀ máa appreciate mo ra o Wàsíù gba 2 plot of land níbẹ̀ wọ́n máa ní Wàsíù fẹ́ wọ́n rẹ̀ wọ́n ní Wàsíù fẹ́ ṣe fún tó bá dìgbà tí má kí kó tó ṣe fún mi ṣé tó bá ní oore fún mi ó máa ṣèkà fún mi ní bìgínì ni tó bá ní oore fún mi ṣó máa ṣèkà fún mi ní bìgínì ni àbò jealous ẹ̀mí èṣù àánú ẹ̀ tó bá dẹ̀ ti jẹ́ pé wọ́n pọ́n gbogbo jàbẹ̀ lákìsà bẹ́yẹn gbogbo jàbẹ̀ lákìsà ní jẹba ń pọ́n mi ì bá yín pọ́n ẹ fi mí lẹ̀ ẹni tó bá wù mí máa gbé sókè ṣó ti yẹ yín tí ojú mi ò bá dán lónìí ó ti dán rí ó dẹ̀ tún máa dán àwọn tójú wọn dẹ̀ ń dán rí lónìí náà wọ́n ti empty rí tápò wọn kún fún dọ́là tó kún fún náírà àpò wọn ti empty rí tí wọn ò ní anything ṣó ti yẹ tó bá make ẹ tọ́lọ̀ wọn make ẹ má fi make yẹn kó fi destroy any other person ṣó ti yẹ kò sẹ́nibọ̀dì tó sì make mi o kò dẹ̀ sẹ́nibọ̀dì tó make mi o ní little level tí mo ìwà yìí o gbogbo gbèsè tí n bá jẹ mi mo jẹ o kò sẹ́ni tó bá mi san o ó ti yẹ aṣọ tí n bá wo owó mi mo fi ra o kò ṣe pé tí n bá tún fi oògùn mi ṣe nǹkan kẹ́ máa mi lé mi kẹ́ máa lé lágbára
olófo ló ṣe bẹ́ẹ̀ o olófo ló máa ń bínú ológo olófo ni gbogbo yín tẹ́ ń disturb ayé mi tẹ́ ń believe o tẹ́ ń disturb ọmọ ológo ni mi original one ṣó ti yé yín olófo ni yín olófo tí mi ò rántí yín tẹ́ máa gbé tèmi rán olófo tí mi ò ránrọ̀ ẹ̀ tó ránrọ̀ mi olófo tí mi ò ta sí tó ń ta sí mi olófo tí mi ò fẹ́ rí tó sọ pé ẹ wò ń mi ò rí ẹni o bá lọ kó gbogbo ayé kó sọ pé mi ò rí ẹni o ṣó ti yé tó bá ní oore fún mi ò ní ṣèkà fún mi ní beginning ṣó ti yé mo dẹ̀ máa ń endure any day tí má dẹ̀ sọ pé enough is enough of the bush mo sọ pé tó ni o if I'm quiet at time kò ṣe pé bóyá mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ o mo kò bullshit ni pé silence is better fún ìfọ̀ ó ti yé ẹni tó ń gbé káàkiri ẹnìkan Auto Bola má fọ èèyàn létí téèyàn bá fọ mi létí màá fọ létí téèyàn bá bá mi tó cross mi anyhow ó máa jẹ gbá kò dẹ̀ ní kú tó bá máa kú ó máa dọjọ́ mi kò tó kú kò sẹ́ni tó máa kú sí mi lọ́wọ́ torí pé mi ò ṣó ti yé tẹ́ ẹ bá sẹ̀tẹ̀ ní game kò lè ṣiṣẹ́ mi ò pa èèyàn wọn ò dẹ̀ ní pa mí mi ò pọ́ ọmọ èèyàn wọn ò dẹ̀ ní pọ́ ọmọ mi ṣùgbọ́n ẹnu mi is a weapon that God has given to me I will use it so if you are not fighting for me don't ever expect me to support you ṣó ti yé Sowore ọ̀rọ̀ mi lè fún ẹ advice mi rè Sowore ṣọmọ pé ó ń support àwọn ọlọ́pàá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọjọ́ tó ṣe rally ta rí gbogbo rally tó ṣe Sowore mo máa ń fẹ́ advice ẹ torí oṣù níyà ìyá ẹ dẹ̀ ti sọ ọmọ kan nù àbúrò ẹ your brother was assassinated because of you have caused the trouble for your family you have caused the pain for your mother okay you have caused the pain for your mother ademanka nínú history ẹnìkan ṣe kíní kan lamẹ́ríkà ó jà ń gbà yẹn wọ́n rántí ẹ̀ ó ti yé amẹ́ríkà nìyẹn ẹnìkan ó jà fún democracy kan nígbà yẹn náà wọ́n ń sọ̀rọ̀ bàbá yẹn tó wà ní kí lorúkọ ẹ̀ ní South Africa nìyẹn o this is Nigeria ó ń gbọ́ now let me continue my story Sowore I know that every time bá ti ṣe àwọn ọlọ́pàá ṣáwọn ọlọ́pàá ṣe nǹkan kan fún mi ní dáadáa ṣé wọ́n ṣe nǹkan kan fún mi ṣé mi ìfẹ́jọ́ ọlọ́pàá sùn ọmọ kí lorúkọ ẹ̀ ibi àjálẹ̀ tí mo lọ wà lọ́nà tọ́kì ṣé mi sọ pé Olúṣọlá Henry tó ń ṣiṣẹ́ ń sàṣù ṣé mi sọ wípé Wàsíù ó ń ṣiṣẹ́ pẹ̀lú Wàsíù ṣé mi sọ̀rọ̀ ẹ̀ kí náà ṣe sí DCO ìṣẹ́rí ṣé wọn ọmọ tó ń confess ń bẹ̀rẹ̀ tó ní kàn fògùn sóúnjẹ fún mi tí adéwájú ẹ̀ gbogbo statement tó kọ sílẹ̀ ṣé kò fà ya ṣé ọlọ́pàá ò ṣèkàn fún mi ni àbí mi ti sọ sórí ọlọ́pàá rí mo mọ ọlọ́pàá dáadáa mo mọ èèyàn dáadáa ṣùgbọ́n mi ì mọ èèyàn mọ́ sìn mo mọ ọlọ́run nìkan ló dá mi mọ̀ torí gbogbo èèyàn tó bá rò pé mọ̀ nínú ayé ó tí ní trouble ni wọn ò disappoint ẹ̀ bàbá Abíọ́lá gan mọ gbogbo èèyàn he was disappointed he died in prison may his soul rest in perfect peace tó bá gbẹ́kẹ̀lé èèyàn ó tẹ́tán ìwọ tó bá pàtẹ́wọ́ fún lónìí wọ́n ń jẹ́ ń tẹ́bù ẹ̀ náà ṣe ń pàtẹ́wọ́ fún ẹ Sowore stop bullying me systematically stop your bullying and all of you call yourself àti kékeré yín àtàgbà yín you are a man either you are youth you call yourself youth all of you that form terrorist group on social media bullying people you are a terrorist yo if I started mentioning your name now ẹ máa sọ pé wọn ò dárúkọ àwọn Fúlàní ẹni tó bá ti terrorist mi ni tó ń terrorist mi lèmi máa call fún ni máa pè ní terrorist àwọn tó bá tí Fúlàní bá terrorist káwọn náà jáde anybody that terrorist me if Yoruba terrorist me I will call you terrorist o if you are anybody that terrorist me that sending people to be disturbing me it's you that I be calling terrorist o torí wà lẹ́ẹ̀ máa sọ pé she's a bastard she's not supporting Yoruba tó ẹni tó bá ṣiṣẹ́ mi ni máa treat anybody that treat my fuck up I mean that offended me that's the person I'm going to treat their fuck up you can lè focus mi lọ́rùn mi ṣe wúrẹ́ mi ṣe màálù mi ìdẹ́ ń ṣajá tẹ́ ń bọ́ tó ń gbó ẹ̀ fún mi lówó àwọn tẹ́ bá ń fún lówó ni kẹ́ ẹ lọ́ máa direct ẹ máa sọ fún lónìí tó bá bu eléyìí ẹ máa ní kó lọ tún bẹ̀ lọ́la ẹ̀yin àwọn yẹn nìyẹn o mi ò kì í ṣolè mo dẹ̀ ti ń ṣiṣẹ́ owó mo dẹ̀ ti wà okay mo ti ra ilẹ̀ mo ti kọ́ ilé mo bí ọkùnrin mo bí obìnrin
most of gbogbo àkọ́bí mi oṣù tó lọ wà lẹ́ni yunifásitì ni mo rán lọ ń bẹ̀ ṣó ti yé kò sí nǹkan tó ń ṣe láyé mo kọ́ ilé ìbá máa jẹ́ Ìkòyí ìbá máa dẹ̀ jẹ́ Lẹ́kì phase 1 mo ti gbọ́ mo ra mọ́tò mo tún rà fún yàn mo ra lẹ̀ mo ra aṣọ mo dẹ̀ ń tọ́jú ara mi ò dẹ̀ bọ́ mi Ọlọ́run dẹ̀ dá mi pé mo dúpẹ́ fọlọ́run so until now bí mo ṣe wá sí Nàìjíríà ó fún mi lọ́wọ́ tó o bá mọ̀ ẹ̀kọ́ tí contribute to my success gbé ẹnu òṣì sọ́hun tó o bá plan ibù fún mi ó máa ṣe òfò tọmọtọmọ o gbọ́ kò tètè gbọ́n sìn o kò sẹ́ni tó ṣe fún mi tọ́lọ́run ní gbẹ̀san lára ẹ̀ ẹni ọmọ tí Ọlọ́run ẹnikẹ́ni ò tọ́jú tọ́lọ́run tọ́jú lélẹ́yìí o I forgive people but don't take me for right okay tí n bá ń wò yín níran tẹ bá rò pé pọ̀ bí wèrè wo igba ìṣiṣẹ́ ò lè dènà dé ọwọ́ bẹ́ẹ̀ ni mo sọ ọ̀pá kan péré báyìí ni Haúsá dẹ̀ máa fi ń dàgbà màlúù tẹ́ bá lè pọ̀ bí eṣiṣi mo mọ tí mo lè ṣe máa ju bọ́ǹbù ọ̀rọ̀ sáàrin yín máa ju bọ́ǹbù nuclear weapon sáàrin yín ayé yín máa bàjẹ́ 24 hours leave me alone tí bá sọ bẹ́ẹ̀ pé mi ò sọ̀rọ̀ leave me alone ok olórí burúkú yín ẹ má máa pàtẹ́wọ́ fọlọ́ọ̀ṣì ẹ má máa pàtẹ́wọ́ fọlọ́ọ̀rí burúkú tẹ́mi bá wá ń pàtẹ́wọ́ fẹ́ tó bá wù mí tẹ́ bá ṣe pé olórí burúkú lẹ́nu náà bí nǹkan ni ẹ má máa bínú you feed me ni if you want to buy my trust give me money and come out boldly and call me on my phone number. My phone number is not hidden, both home and abroad. Call me direct and tell me you want us to be pally. You want me to support your team. I will support it because you support me. But you don't support me, you want to force me, you come and pay. Oh, ní ṣàṣeyọrí. Ilé máa gbé mi tọmọtọmọ tẹ́bí tọ́ba taratara. Tọ́ba jọ́bìnrin ni ẹ́. Tọmọtọmọ tọkọtọkọ ló máa parẹ́. Leave me alone. Leave me alone. Ẹ máa tọ́jú ìyàwó yín. Ẹ fẹ́ sọ èmi di ras. You want to be controlling me. Wọ́n máa lájẹ́ kan ló. Àjẹ́ ò lè ṣe mí. Èmèrè ò lè ṣe mí. Ayé èmèrè yẹn kò ní dáa fún èmèrè tí ò lè yọjú fèsò fẹ́ kó lé èmèrè lòun. Kó perform kó ṣe fáànù lẹ́sẹ̀kẹsẹ̀. Kí èsì bàjẹ́ kó má lo remote kó tún ṣe. Kò ní dáa fún èmèrè yẹn. Kò ní dáa fún èmèrè àti oṣù àti àjẹ́ tí ò lè wọ plane. Tí ò lè sáré kó má gba ticket kó má ra visa America kó má gba Canada ticket visa kó dẹ̀ máa lọ sí Canada kò ní dá fẹ́ mèrè yẹn mèrè tí ò lè ra tí ò ní ó yá you want to perform your miracle if you want me to follow anybody má gba visa America má ní ticket kò sọ pé mèrè ní ẹ kó wá fò síwájú mi báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kó tún máa pè kó tún ṣe fídíò fún mi kó ti wà lamẹ́ríkà in a second tó bá ti jẹ́ yẹn má wà á máa sọ pé lóru kìnnìkan kó máa ṣe bí olórí burúkú kó máa pè yín kán ní kó sọ báyìí ẹ̀yin tẹ́ ti ní brain shallow tẹ́ ti ní brain damage tí ayé yín ti bàjẹ́ tẹ́ ti pollute everywhere tó jẹ́ pé ṣiṣẹ́ onídìí nìyí yín tẹ́ bá ti fọwọ́ kàn ó máa bàjẹ́ you are only polluting you cannot create anything good kọ́ṣì lọ pollution you pollution kọ́ṣì dànù kẹ́kọ̀ọ́ rí burúkú lọ ẹ̀yin kan máa sọ pé ìyà ń jẹ ṣé ìyà ò jẹ́ Wàsíù ló jí 2 plot of land lẹ́yìn Wàsíù mo sì ń sọ jẹ́ kí Wàsíù jáde kó wá sọ wọ́n bá ṣe tán máa gbóbìnrin kan jáde ó pupa ó ṣe báyìí mi ò ṣe partner in crime I am a beautiful woman both in and out mi ò dẹ̀ bá yín ṣe competition olórí burúkú ṣótiyé ìyálàjà yín tí ò bá tòbò jẹun kò sí nǹkan tí mo fi òbò títà ṣótiyé kò sí nǹkan náà lè sọ pé òbò ni mo tà ni mo fi kọ́ ilé wọn lè ní mo já olè ni mo fi ralẹ̀ mi ò já olè ẹgbẹ́ jáde gbogbo àwọn tẹ́ ń pọ́ bust of yẹn èyí tí ò tòbò èyí tí ò pa èèyàn èyí tí ò ta tó máa bẹ̀sẹ̀ èèyàn wọ́n ń pa èèyàn tà lẹ́kọ̀ọ́ yìí celebrity tó pa èèyàn lórí láìsà tí wà ń bí ó wà tó yìnbọn lórí láìsà tí ẹ̀ tí Nàìjíríà police ò ṣe nǹkan kan sí so if I choose to share anybody tí Sowore bá ń bájà Sowore ò sanwó fún mi and stop playing your game ara mi ọjọ́ tí mo dé Nàìjíríà mo lọ sí police barrack mo dẹ̀ rí mo ní police barrack Ọbalẹ́ndé àti Makati mo ní wọn ò tí tukọ́ ṣé mo fẹ́ yàwó mo jẹ́ ìyàwó ọlọ́pàá ni mi ò ṣe ìyàwó ọlọ́pàá tó bá wá sí àràǹdè mi mo fẹ́ ẹ̀pẹ̀ ni mi ò lè fọ́ ọlọ́pàá mi lè ṣe ọlọ́pàá mi ò fi ṣègbéraga tí bá dẹ̀ sọ̀rọ̀ tẹ́ bá sọ pé torí ọ̀rọ̀ tí n bá sọ she don't know nobody mi ò mọ anybody mo mọ Ọlọ́run tó dá wo everybody Ọlọ́run tó dẹ̀ dá gbogbo èèyàn mọ̀ mẹ́
so nígbà tí mi ò tí ní ọgbọ́n tó dá level ni máa wá àwọn èèyàn kiri lórí ọ̀rọ̀ Wàsíù kò sọ́ba tá a lọ rí majority ọba yẹn ni wọ́n padà nù lórí ọ̀rọ̀ Súlẹ̀ Àlàmàláìkà a máa sọ pé ó ṣe báyìí o ọ̀rọ̀ ẹ̀ náà Wàsíù béèrè níjọ́ náà lọ́hùn bí ipò fẹ́ dá sí ó fẹ́ help mi òun tó wá gba tiẹ̀ ní ipò ìṣẹ́kùnlẹ̀ ẹjẹ́ àgbáyé tó kù lọ́wọ́ ẹ̀ kí ni big man ló ṣí ní tó máa jalè tó dẹ̀ máa pàtẹ́wọ́ láwùjọ kò sẹ́ni tó ní pass kò sẹ́ni tí ò ní pass ó ti yẹ but ọ̀rọ̀ tá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ kò tí ì ṣe pass ọ̀rọ̀ Wàsíù Àyìndé kò jáde kó sọ pé Auto Bola má bínú lẹ́yìn náà wọ́n pa bàbá ọmọ mi sí ẹ̀bẹ̀ wọn ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ tí kòkó báyà ìjẹ mi ì láìkì Wàsíù gbogbo ayé ìbá láìkì ẹ̀ kò sí tó kàn mí pẹ̀lú yín lítú ayé tèmi tọ́lọ́run fún mi ẹni tó bá wù mí mo lè fi like ẹni tó bá wù mí mo lè fi support ẹni tó bá wù mí mo lè fi ṣe you cannot force me ṣọtiyé torí bò sí kò tí wàá ṣe gbádùn tó láyé gan yẹ̀pẹ̀ sì máa jẹ gbogbo èèyàn ṣọtiyé gbogbo èèyàn tó wà láyé yìí gbogbo wọn pátá àtẹ̀yìn tẹ̀ wò mí lẹ́sìn ní yẹ̀pẹ̀ sì máa jẹ kò ń ṣèpè torí bẹ́ẹ̀ èèyàn ń gbádùn ó fẹ́ fi ọjọ́ kan báyìí àti àkókò kan gbádùn báyìí ó dẹ̀ máa ba gbogbo ìran dìrun ẹ̀ jẹ́ ẹni tó máa jókòó tó bá máa ba ayé àwọn èèyàn jẹ́ I don't like them my spirit hate them with passion ṣe bẹ́ẹ̀ rí gbogbo àwọn tí mo gbé sókè lánàá wọn ò fún mi lówó rí wọn ò dẹ̀ ṣe nǹkan kan fún mi ṣé wọn ò rí pé mò ń ṣe làálàá ni wọn ò rí pé wọ́n tọ́jọ́ mi ni kí ni wọ́n ṣe fún mi mo kàn ń fi nǹkan tó wà nú mi tí mi bá dẹ̀ gbé wọn kò ṣe nǹkan kan fún mi torí pé mi ò ṣe fáàsì wọn bí mo gbé wọn wọ́n ti lérò tó máa gbé wọn ojú wa ní Nàìjíríà kẹ̀dẹ̀rẹ̀ kí n tẹ́ ṣe Nàìjíríà nìkan everybody will praise them even when they are doing party àwọn èèyàn tó pààyàn tó ń slaughter báyìí wọ́n ní supporter club wọ́n láwọn èèyàn tó máa sọ pé tẹ́bi ò bá pa wọ́n tí nǹkan bá ṣe wọ́n wọn ò ní pààyàn tí nǹkan bá ṣe wọ́n wọn ò ní ṣe báyìí they have people who advocate for them they have lawyers they have supporters wọ́n lájájẹ́ tó fẹ́ràn wọn wọ́n lọ́lọ́pàá tó ń support wọn so kí wá ní please stop your terrorism around me okay it's not by force for me to support you anytime I want to blog I want to say I want to support some people you don't support them so you want me to support you leave me alone ìgbà tí wọ́n mú Sowore èmi kọ́ ni mo ní èmi tó bá jẹ president mi ò sọ pé mo fẹ́ gba contract lọ́wọ́ ẹ̀ Canada ni mò ń gbé mo gbàgbọ́ láti ṣe dáadáa ní orílẹ̀-èdè Canada ní tí n bá jẹ kù ń bẹ̀ tó bá ṣẹ́kù fún mi màá tún máa fi jẹun tí bá wá sí Nàìjíríà màá tún fi jẹun that's what I hope for mi ò sọ pé kẹ́ ẹ help mi gbogbo iṣẹ́ tá a ṣe kórílẹ̀-èdè wa lè dáná ní ká lè ní safety kó má máa fìyà jẹ gbèyàn gbogbo oore tí mo ti ṣe láyé kí ni mo gbà bọ́bẹ̀ ìwọ náà tó ló ń speak fọlọ́pàá ńjọ́ yẹn ó lọ sí police station àwọn ọlọ́pàá ti géètì mọ́ ẹ bó ṣe ló ti ń speak fáwọn innocent people àwọn tó bá wà lẹ́wọ̀n yẹn èèyàn mélòó ló wà lẹ́yìn ẹ̀ tó bá ń ṣe rally èèyàn mélòó ló show pull crowd ni you don't pull crowd àwọn ọmọ celebrity kí Ìyábọ̀ Òjó lásán kó lóun fẹ́ ṣe rally sí torí àwọn politician tó máa size tó wà lọ́ndà ẹ̀ tó máa command crowd tó máa ní kọ́ jáde wọ́n máa pọ̀ èèyàn mélòó ló jáde fún ẹ Sowore Nàìjíríà ẹni tó bá ti ń ṣoore fún wọn náà máa ń pa ẹni tó bá ti ń ṣoore fún wọn especially nílẹ̀ Yorùbá ẹni tó bá ti ń ṣoore fún wọn náà máa ba yé ẹ̀ jẹ́ bí mo ṣe wá sólẹ̀-èdè Nàìjíríà yìí àwọn oore tí mo ti ṣe kò yàtọ̀ ẹgbàgbé oore tí mo ti ṣe àwọn tó jà mí lówó ńkọ́ tó jà mí lólè ṣé kò yẹ kójú tì wọ́n ṣé wọn rí pé mo ń ṣe IGP sórí platform mi ṣé wọn rí pé mo máa ń ṣe President Bola Ahmed Tinubu sórí platform mi ṣé wọn rí pé gbogbo àwọn tó lágbára Nàìjíríà majority máa ń ṣe sórí platform mi ṣé wọ́n bẹ̀rù wọn ni kọ́ má jalè ni ṣé wọ́n bẹ̀rù wọn pé fucking what tí wọ́n bá ń ṣe ẹ̀wọ̀n àwọn máa pè wọ́n ni ajalè nítòótọ́ wọn á sọ fún wọn pé nítòótọ́ ajalè but tí a fẹ́ kí wọ́n sọ kankan sí wọ́n dẹ̀ support wọn mo rí gbogbo ẹ̀ àbí mi ò rí ni I saw it when you go I cannot stand for it so you want me to be following you where is your wife Sowore by the way your wife and daughter and children they are in America mi ìrẹ̀ tí rí ẹ ṣé gbogbo nǹkan ṣe báwọn èèyàn jáde fún rally lamẹ́ríkà ṣé o ti jáde o ti protest rí against American government Sowore ṣé o ti protest against American government àbá America switch fún ìwọ náà ló wálé ni majority àwọn tí America switch fún wọ́n ní airport wọ́n lóríṣiríṣi nǹkan tó bá pín ibẹ̀ fún tó bá pín oore bẹ̀ fún ẹ tó fi àṣírí owó bẹ̀ wọ́n ẹ ṣé ìwọ náà máa wálé ni tó máa sọ pé fẹ́ máa jà fún mẹ̀kúnnù tó ti wẹ̀sì ọmọ ìyá ẹ̀ kan mẹ̀kúnnù wo ló fẹ́ jà fún mẹ̀kúnnù òṣì tó lọ mẹ̀kúnnù wọ̀nyẹn àwọn ló máa pọ̀wọ́pọ̀ pa ẹ́ àwọn mẹ̀kúnnù àwọn tí ò jẹ́ nǹkan tó jà fún yẹn
àwọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbógun tì ẹ́ ní wọ́n máa bẹ̀ níṣẹ́ láti poison ẹ mẹ̀kúnnù tó fẹ́ jà fún òun ló máa poison ẹ ẹni tó fún bàbá ọmọ mi ní poison on the first ọmọ union ni ó dẹ̀ help ẹ títí ó fi fún poison jẹ ni. I've learned my lesson. Anybody you feed more, anybody you take care of more, tó bá jára tàyẹ̀ tí ò bá ti mọ̀re òun ló máa fún níṣẹ́ kó pa ẹ́ dànù. I beg you, please, I'm begging you, stop bullying me. Stop bullying me. I'm sharing IGP because tí o bá ń speak against IGP ṣé kẹ́mi máa speak against wọn. Wọ́n sọ wípé wọn ò fẹ́ kí wọ́n pa èèyàn lawfully. Wọ́n sọ pé wọn ò fẹ́ kí wọ́n pa èèyàn unlawfully. Wọn ò fẹ́ kí riot àbí some things, but at the same time I'm not saying they should be, I mean, riding people. That country should be riding, but gbogbo èèyàn tó bá speak fún gbà mí ló máa fìyà jẹ. Èèyàn mélòó ni mo rí gbogbo àwọn tí mo speak fún tá máa speak fún lórí mídíà tó bá tún rí wọn ní ojúkorojú bí wọ́n máa tún tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni. Wọ́n máa béèrè owó lọ́wọ́ ẹ̀ ni. Assistant wọ́n máa tún béèrè owó lọ́wọ́ ẹ̀. They have nothing to offer you. I cannot be spending my energy, spending my money, spending my time on people, on ungrateful elements. Please leave me alone. Shut your bed down. Leave me alone. Stop bullying me. Go and fight your mates. Go and fight your mates. Face yourself. Don't face me. Àbí mo sọ fún yín pé mo fẹ́ gbà kó tí bò ni. Ẹ rí mi pé mo ṣe counselor ni. I'm not interested in any of those things. Ìdí mo ní business mi. Jẹ́ ń ṣe ayé mi kí lè tọ́jú ọmọ mi. Mi ní mo fẹ́ kọ́lé sórí omi. Kódà mi ní mo fẹ́ ra létí peninsula. Mi ìfẹ́ lè banana island. Tó bá dash mi mo fẹ́ o. Bọ̀ mi ò sáré nǹkan tágbára mi ò ní káláyé. Torí mo mọ̀ pé wọ́n ti sọ fún wa nínú ayé yìí pé gbogbo àwọn kan wọ́n sáré ibi tí wọ́n kọ́lé sí ipò tí wọ́n dé ayé ẹlòmíì ni wọ́n fi débẹ̀. Mi ò dẹ̀ láyé tí mo fẹ́ grounded. I'm telling you, I don't have anybody to destroy. Àti gbogbo àwọn tó ṣẹ̀ mí. Because wọ́n ti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run gbinlẹ̀ lọ́kàn mi. Mo ti ka Bíbélì dáadáa pé whatever you sow you reap. I don't want to reap bad thing because I love my children and I love my daughter. I don't want my daughter. Mi ò fẹ́ kí aburú ṣẹ. Mi ò fẹ́ kọ́ ọmọ mi jogún burúkú. Please stop bullying me. Tí bá jí láàárọ̀ kùtùkùtù why tó fi jọ́rọ̀ mi ni ẹ fi ń gbé sórí. Tẹ́ bá mẹ́ni tó ń ṣèkà fún mi ẹ bá mi fèsì wọn. Tẹ́ bá ti wá sọ pé why do you do this or this or to Bola self. Tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tí mi bá support ẹ ṣòwò rẹ call me bastard. Tí mi bá support ẹ physically and spiritually kí n tún máa jáde pẹ̀lú ẹ pè mí lọ́mọ àlè. Tí n bá ní owó àti property tí mi bá fi support ẹ pè mí ní ọmọ àlè. All of you are not supporting me. Any group yín ẹ máa kó terrorist jọ lórí social media yìí. Ẹ máa you see intimidation is a criminal offence. Ẹ máa sọ fáwọn èèyàn pé you will learn in a hard way. Ẹ dẹ̀ ti kó terrorist tó pọ̀ jọ. You use us your group to bully and to terrorize people. And you want Nigeria, you are speaking against terrorism. And you are speaking against bad thing. I study you guys. I don't want to join. So far tí anybody bá ti support me lórí àwọn addiction tí mi náà. Mo sọ̀rọ̀ náà. Mo ti sunkún bí ọmọ kékeré. Mo dẹ̀ ti speak fún pastor. Tí bá ní mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ lónìí kò sẹ́nìbọ̀ tó lè force mi sí. Torí wọn ò pín owó ń ṣọ́ọ̀ṣì. Tó bá dẹ̀ ti sọ fún mi pé wọ́n ń pín owó ń ṣọ́ọ̀ṣì. Ibi tó bá ti ń pín owó tí ò ń ṣe 10,000 tí ò ń ṣe 100,000. Pè mí síbẹ̀ mílíọ̀nù pé ẹni tó bá ti wá máa gbowó. Mílíọ̀nù máa bá lọ lé máa lọ. Every Sunday máa gba 1 million or 2 million. Máa lọ. Bọ̀ kí n lọ sí ṣọ́ọ̀ṣì kan bond mi. Àbí kí n lọ sọ́dọ̀ ẹnìkan náà ní kó ní gbàdúrà fún mi. Kán máa bond mi. If you tell me that anybody bá sọ orú ẹ̀rọ bẹ́ẹ̀ létí mi mo máa pa ìsì bí aṣọ tó gbóni. Ṣótiyé ẹjọ́ torí Ọlọ́run maintain your lane. O ti gbà bò down. Maintain your lane. I dey my day. I'm still a Christian but tí o lè ṣe control for anybody except God. I'm still a child of God that want peace for people but I cannot be controlled by people. If I share people today mo lè rí wọn ní next week má share wọn kì í ṣe by force torí wọn ò sọ wípé mo share wọn. Millions of people will share them. Ṣótiyé ṣòwò rẹ
mi ò support ẹ but millions of people are supporting you. Reason dẹ̀ ni pé mo ti support ẹ nígbà tó wà ní trouble. Ìgbà tó jáde ó tún bú mi ni. Ó bú mi báwo máa wọ inú bọ́ọ̀sì ó máa bú mi ni. Àwọn tó dẹ̀ sanwó fún tó gbé ẹ sókè ó rí nǹkan kan ṣe fún wọn. Mo ti gbèjà ẹ̀ náà. Ṣé ìwọ gbèjà mi ni? Ẹ torí Ọlọ́run tẹ́ bá ti jẹ president yẹn má fún mi contract. Gbogbo àwọn tá a ti ṣiṣẹ́ fún kò sẹ́nìbọ̀dì tó fún wa lówó ẹ kúkú mọ̀ pé ṣoore ṣálà wa. Ṣùgbọ́n Ọlọ́run máa ń ṣoore fún yàn. But eléyìí mo ti ṣe fún ẹ àbí mi ṣoore fún ẹ rí. Ọjọ́ tó ń pa àbúrò ẹ Adé Buhari bọ̀bọ̀ tó ń ṣiṣẹ́ fún APC tí àwọn APC reject yẹn náà. Àwa la bá speak ńjọ́ yẹn. Ọmọ PDP tó ọmọ tí ẹ̀dọ́ká ìsọ̀ ń bẹ̀ wá á fi àjẹgbé ní orílẹ̀-èdè Nàìjíríà bí èmi mo speak fún. Bọ́ tó bá ti speak fún tán wọ́n máa bọ́ọ̀sì báyìí ni wọ́n á group pọ̀ wọ́n máa lólórí burúkú ni wọ́n. Àwọn táwọn ń bẹ tó ń bẹ̀ wọ́n níṣẹ́ yẹn bírú Wàsíù Àyìndé tán máa ní wọ́n speak fún. MC bó ṣe wà yẹn kò lè pààyàn kó dóòtì kó lòun ló ń pa tán bá bí wọn re kán pààyàn kan sọ pé àwọn làwọn pa tó wọn bá nípa òun náà wọ́n máa pààyàn wọ́n máa sá lé mí ìmọ̀ bóyá ó ń pààyàn ó máa pààyàn ó máa sá lọ ni. Owó mi dẹ̀ wà lọ́wọ́ ẹ̀mí ìpúrọ́ mọ́ bí mi ṣe ń sọ̀rọ̀ yìí ó máa ń yá mọ́tò lọ́wọ́ mi wọ́n ní gọ́nà àdìdé bọ́ téèyàn bá yá mọ́tò lọ́wọ́ mi kì í ṣe pé mo waste owó mi náà kọ́ má bàa sọ pé ṣe ni mo waste owó mo ra ilẹ̀ èmi obìnrin mo ra ilẹ̀ more than at my age mi ò ní boyfriend tó jẹ́ senator mi ní governor as a boyfriend mo dẹ̀ ra property wọ́n dẹ̀ gbà lọ́wọ́ mi àwọn èèyàn dẹ̀ wò mí níran wọ́n dẹ̀ tún pa bàbá ọmọ mi lórí pé à ń complain wọ́n tún jà wá lórí àwọn tó pera wọ́n celebrate ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ ó dẹ̀ pé ṣọ̀pọ̀nà fẹ́ pa yín ìṣàmùṣàlá fẹ́ jojú yín sọnù ẹ jẹ́ kó rí yín pé o gbogbo yín let me tell you ní Nàìjíríà ìjẹ́ especially Èkó tí mo wà yìí majority àwọn youth tó wà ní Èkó yìí terrorist ni wọ́n wàláì àwọn tó ń kidnap they are terrorists ìwọ tó máa bẹ̀ níṣẹ́ pé tí ò ṣẹ́ rí kó lọ́ máa disturb ẹ̀ you are terrorist o ti join terrorist tó mọ̀ ni stop all of you systematically wọ́n ti initiate gbogbo yín pátá lẹ́ máa di terrorist kó tó pé 10 years tí wọ́n bá ṣe nǹkan kan sí bí orílẹ̀-èdè wa ṣe ń lọ yìí tí wọ́n ń lo gbogbo àwọn ọmọlọ́mọ everybody will join terrorist group or the other ṣó ti yé so ẹ jọ ẹ torí Ọlọ́run ẹni tó bá dẹ̀ ti ń ṣe terrorist ẹ̀ tẹ́ẹ̀lé lọ́nu gbó bí wọ́n bá ti rí diamond kẹ́ lọ́ máa bá wọn wá diamond kẹ́ máa wá góòlù ń bẹ̀ tó jẹ́ pé kó máa bẹ̀yìn níṣẹ́ kiri tán ní sanwó fún yín àwọn tó bá bẹ̀yìn sí pé kẹ́ lọ́ máa yọ lẹ́nu ló tún máa fún yín lóúnjẹ ló máa jàjẹ́ kó oúnjẹ ló máa gbé fún yín ayé yín ti bàjẹ́ àtàwọn ìyá tó bí yín. I will join anybody, I will support anybody I feel like. Okay? You can't force me. If you want to force me, you can use your money to force me. But tó bá fún mi lówó gan tó fẹ́ rajà lọ́wọ́ mi, ìyẹn ò kì í ṣe force. Wàá fún mi lówó pé mo fẹ́ dàṣẹ lówó yìí. Bọ́lá, support us, we want you to come to us. Ààrẹ àkọ́kọ́ lọ́wọ́ yà kàn dàṣẹ lówó ni. Màá dẹ̀ sọ pé wọ́n dàṣẹ mi lówó o. Wọ́n support business mi o, wọ́n ní kí n bẹ̀rẹ̀ business mi padà o. So for that, I'm going to support this person. But you don't give me money, you don't give me moral and spiritual support, you don't give me financial support, and you want to be dragging me. Ọlọ́run máa sọ ẹ́ dọ̀bọ, Ọlọ́run máa sọ ẹ́ di màálù, Ọlọ́run máa sọ ẹ́ dájá tó máa ń gbé kọ́là sí lọ́run tó máa fà kiri. Òfò lẹ́ẹ̀ṣẹ̀ at the end, ẹ̀ dẹranko, ọpọlọ yín máa dàrú, ayé yín máa bàjẹ́, gbogbo ẹni máa lóun fẹ́ force mi ṣe tí mi á ní mi fẹ́. So I know these people offended me. Àwọn kan tó dẹ̀ kọ́ sí ẹ̀, Bíbélì sọ fún wa pé ègbé ni fún ẹni náà tí kọ̀sẹ̀ náà wà láyé láti pa ẹsẹ̀ rẹ̀. I cannot kó ṣe pé bóyá mi yọnu sí wọn mi ìdẹ̀ lè yọnu sí wọn ọ̀ǹtì tán bá kú ṣó ti yé yín torí pé àwọn ló bẹ̀rẹ̀ Bíbélì sọ pé ìgbéni fún ẹni náà tí ìkọ̀sẹ̀ náà wà láyé láti pa ẹsẹ̀ rẹ̀ ìkọ̀sẹ̀ wáyé láti pa ẹsẹ̀ gbogbo àwọn tó fà mí sínú adágún wàhálà yìí I cannot let them go tí ẹ bá ṣe nǹkan kan sí my spirit is cross with them my spirit is what is cross with them. And if anybody bá tẹ fún mi pé mi má gbọ́dọ̀ ṣépè fọmọlọ́mọ you deal with me together with my daughter and my children kì í ṣe daughter mi nìkan báwo lọmọ tiẹ̀ ṣe special báwo kí ni ọ̀pọ̀ fi ṣorí tí náà kí o ṣe lọ́dọ̀ yín torí pé wọ́n ti jẹ́ olówó ni ó fi dàbí pé owó make wọn special Ọlọ́run dá wa dọ́gbadọ́gba orí kan tó bá lórí méjì àjàntálá ni ẹ́ àbàmì mistake wà ní ó ti yé wọ́n bí wíṣì yá ẹ̀ bọ́tọ̀ olórí kan ẹsẹ̀ méjì ọwọ́ méjì ojú méjì wọ́n dá wa dọ́gbadọ́gba
ó lè máa ba kádà rẹ lòmíì jẹ́ kó wá ṣèkà fún mi kó ní kí n máa rẹ́rìn pẹ̀lú ẹ̀ ẹ máa jí làárọ̀ ìyàwó àwọn kan ń gbádùn jẹ́ kí n sọ fún ẹ nílé bàbá mi there was a time tí wọ́n máa ń fi tí wọ́n bá fẹ́ jí àwọn èèyàn láàárọ̀ kùtùkùtù àtọmọba ẹ mọ̀ kan náà fi ń jí wọn kàkà kí náà máa fi ń jí wọn bí kí ní saxophone yẹn gold dẹ̀ ni pure gold náà máa fi jí wọn nílé bàbá mi wọ́n máa fi pure gold yẹn gbà yẹn èmi gan tó bá yẹ pé mo ti mọ̀ gbà tí mo lọ ṣe production n bá ti fi system fi owó kékeré tàn wọ́n kíní kan gbé fún mi ṣe pure gold kó tó di pé wọ́n nìkan nínú àwọn tí ò dá àlùmọ́nì mọ̀ tó lọ gbé tà fún òyìnbó kan àwọn kan tó wá ń gbà yẹn tán wà rà lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbé saxophone jáde saxophone yẹn góòlù ni o wọ́n máa fi fọn fèrè tán máa fi jí gbogbo wọn ni ọmọọba bẹ́ẹ̀ nílé bàbá mi àwọn dà lónìí so tán bá sì ń fi fèrè jíwọ̀ náà ó máa expire ọba mẹ́rìndínlógún tó ti wàjà yẹn tán bá lọ ń ṣèpàdé lọ́rùn wọn láwọn gbádùn gan láyé àwọn ọmọ wọn ń kàn sìn ìgbà yẹn ilé bàbá mi bó ṣe pọ̀ tó yẹn tí wọ́n pè nílé odi ó ń dán bí wúrà ńgbà náà lónìí ó dàbí Marie Claire torí pé ó ti gbó wọn lórí ẹ̀ mọ́ technology ti wà ṣó ti yé àwọn tó tún rè ní sìn tó bá ń rèní lẹ́ni alòmíì náà máa rèní lọ́la ò ń gbọ́ mo fẹ́ sọ fún ẹ ní o ṣùgbọ́n tó bá ń rèní tiẹ̀ tó wá fẹ́ rò pé ó fẹ́ máa fèmí ṣẹrú mi ìfèyàn ṣẹrú mi drag anybody to support me by fire by force do you ever people want me to support them they always tell me to forgive people I'm forgiving them but ṣojú àpá fẹ́ jojú ara ni ṣé ojú àpá ṣojojú ara ni kò lè jojú ara bàbá tó bí bàbá ọmọ mi yẹn ó ti ní shock màmá yẹn ń bá sọ̀rọ̀ lánàá ìyàwó wọn bá mi sọ̀rọ̀ lánàá a sọ̀rọ̀ tó lens èmi mo pè wọ́n ó sọ fún mi wípé ọjọ́ karùn-ún tọmọ ẹ̀ kú ó ń béèrè lọ́wọ́ òun kọjú mọ́ ojú òun ó dẹ̀ ń sọ fóun pé ó tún wòkè ó dẹ̀ ń sunkún pé kí ló dé tí ọlọ́run ò lè gba ọmọ míì nínú àwọn ọmọ tí ó kù ńlẹ̀ kó fóun ní délé ó ní ọlọ́run kí ló dé tó fi jẹ́ pé délé ló pa ó ti ní brain damage despite kó ṣẹ̀ mí rí ó ṣépè fún mi rí ó dùn mí bí n bá ṣe rí in tó ṣe náà ayé ọmọ mi náà kò kéré kódà in tó ṣe náà ayé mi náà kò kéré ṣẹ́ńtà bá nà kọ́ lára máa ta wọ́n dẹ̀ jà mí lólè tó dísẹ́sẹ̀ you want me to force you to come and support you tí n bá fẹ́ kún support yẹ me ìfẹ́ cause more problem don't force me to join you don't force me to follow you for anything I cannot sórí tó bá jẹ́ pé bàbá yẹn kú ordinarily kò ní dùn mí wọ́n gba nǹkan níwá wọ́n tún wá pa ẹni tó bá dùn lára bàtà tẹ́ bá mọ̀ tó bá jẹ́ àwọn tí mo ṣe ẹ̀gàn ló pa wọ́n ẹ gbé sókè gbóhùn sókè kẹsàn kẹ́ ẹ sọ fún mi pé ẹ fẹ́ support mi tó bá wá jẹ́ àwọn gan ló pa ṣé òun nìkan náà máa kọ́kọ́ pa ṣùgbọ́n bórílẹ̀-èdè bá ṣe wà nìyẹn àwọn tó ń yọ̀ lónìí sì máa sunkún tiwọn ẹ̀ ń dájọ́ ẹni tó bá ń ṣe ìkà lónìí tó pa ẹlòmíì lẹ́kún òun dájọ́ ẹkún sílẹ̀ ni ó sì máa sunkún àwọn ọmọ ẹ tó sì yọ̀ yẹn sì máa sunkún kò ṣerọ̀ ìwọ dá ẹlòmíì lóró ó wá rò pé ó máa lọ gbé kò lè lọ gbé ẹ̀sọ́ wà bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo wọn tẹ́ máa show mi pé look at them they are dancing èmi ò ní tó torí pé kí n bá lè jó lónìí kí n bá lè máa wọ ọṣọ kọ́ bá lè lọ́kàn mi ti balẹ̀ ẹ yo kí wàá lọ support K1 is a K dog is a K animal to my kingdom tí ọlọ́run máa fi padà wá àti gbogbo wọn celebrate tó ní ọwọ́ gbogbo ẹni tó lọ́wọ́ nínú Kúdélé gbogbo pátá kì í ṣègbè o wọ́n máa dájọ́ ikú ọmọ kò tí ẹ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ẹ sì máa wà òkè ẹ gbọ́ mo kàn sọ fún yín nípele bàbá mi god kàkà kí ni wọ́n máa fi ń jí wọn bó ṣe ń fi kàkà gidi wọn nílẹ̀ Haúsá nílẹ̀ ọba kàkà kí ni wọ́n máa gbé sẹ́nu saxophone tó bá fẹ́ jí ọba àti àwọn ọmọọba
wọ́n ti fún kàkà kí góòlù fún mi rí kò ń ṣe story. Àwọn dà lónìí àwọn dà ẹ̀yin náà tẹ̀ sí ń rò pé ilé yín ló dáa jù ó yìí máa padà gbó ọmọ yín ló rẹ̀ ní báyìí àwa náà ní agbára ẹ máa padà dìtàn gbogbo nǹkan ló máa kọjá ọlọ́run nìkan ni ò kì í kọjá láì mú wá sí ìmúṣẹ ọlọ́run náà dẹ̀ nìkan ló mọ̀ wá so tẹ́ bá ń fẹ̀yàn boss ta ni wọ́n gangan tó fẹ́ máa fi boss àti fẹ̀yàn boss ni mi ò fi anybody boast mọ́ God is my boaster God is my booster God is my energy God is my father God is my strength God is my friend everything mi ọlọ́run ni mo hope on so tó bá dẹ̀ fẹ́ bú mi tó bá lọ ní kankan lónìí tó ń pocket tó ń fún ẹni tó ń make ẹ go and ask them when they stole for me they never make me ẹni tó bá dẹ̀ jí lọ́dọ̀ọ̀dọ̀ èèyàn ọ̀gá ẹ̀ ni but àmọ́ pé amúrọ̀bá máa ń ní agbára dọ́sọ̀ àwọn olè tó máa ń lọ ń jàyàn lólè yẹn àwọn ló máa ń ní weapon jù kódà country tó bá fẹ́ máa ja country lólè wọ́n máa ní gbogbo weapon láti attack wọn tó bá sọ̀rọ̀ so amúrọ̀bá àtẹ̀yìn olè lẹ́ni weapon jù lẹ́lẹ́rò jù so we know that but don't worry mo ń bọ̀ olúwa kò yá lógún ọdún you are going to pay for it alright you will pay for it in double fold ó lè má jẹ́ ń sìn wọ́n làfà máa jóná ó lè má ṣojú ọmọlé ké bọ̀ tí kò ní sanwó yẹn kò ní pay you pay ó ti yé so olórí burúkú yín ẹ má don't tag me don't oppress me don't follow me don't tell me to follow you gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ tún ti ń pe àwọn èèyàn tó bá wà ń sọ̀rọ̀ àǹdí mi láti máa lò wọ́n against mi àwọn ọmọ tẹ́ bá lò yẹn tẹ́ bá lò against mi yẹn wọ́n máa ayé wọn máa bàjẹ́ ayé ọmọ tí yín náà máa wá bàjẹ́ ayé ẹ̀yin náà máa bàjẹ́ ọlọ́run máa bá mi ba ayé yín jẹ́ so don't use people against me ayé àwọn ọmọ tẹ́ bá lò against mi èmi àtọmọ mi àtọkùnrin àtobìnrin ẹnikẹ́ni tẹ́ bá lò against mi irinṣẹ́ òkùnkùn ni lẹ́sọ̀ wọ́n dà wọ́n máa bàjẹ́ ayé ọmọ tí yín náà máa bàjẹ́ ayé ẹ̀yin fúnra rẹ̀ náà máa bàjẹ́ so don't use people against me mo preach fún yín lónìí o ṣòtìyé kò sẹ́bẹ̀ tó fẹ́ bẹntí kò kópa yẹn jẹ mo lè má lágbára láti pa yín torí pé kì í ṣe bàbá ọmọ mi nìkan náà wọ́n kàn wọ́n kọ́kọ́ pa wọ́n ti pa àwọn tó lágbára ju bàbá ọmọ mi lọ wọ́n assassinate àwọn èèyàn lójoojúmọ́ ta ló fẹ́ mú wọn ọlọ́run nìkan ló máa ń mú wọn tó bá ti dé ó lè dédé wo ẹlòmíì tó bá jẹ́ tó ti ń pa èèyàn tipẹ́ á kàn dédé wo ó kàn lè wé pé ìran mélòó ló ní ó kàn lè dédé pa ìran wọn rẹ́ ọlọ́run ni ó mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ ó lè jẹ́ pé wọ́n máa kóra wọn sínú play kan báyìí àbí wọ́n máa kóra wọn sínú kankan tó máa bí pé wọ́n fẹ́ lọ gbádùn wọ́n á kàn dédé parẹ́ wọ́n á kàn dédé pẹ́pẹ́pẹ́ gbogbo ìran àwọn yẹn ó kàn dédé parẹ́ ọlọ́run ni kò ń ṣèyàn ṣòtìyé so whatever you sow today don't forget don't hurry don't be hurry it's going to germinate and it's going to grow it's going to bring forth fruit you are going to reap it okay continue so but ṣòwò rẹ tí bá ti ṣe ẹ ọlọ́pàá wọ́n ní wọn ò fẹ́ wàhálà wọ́n fẹ́ protect àwọn èèyàn kan máa pààyàn wọ́n máa fẹ́ṣẹ̀ àwọn tó pààyàn ní jọ́ọ̀sì wọ́n sọ bẹ́ẹ̀ ní tí gbogbo ọlọ́pàá máa sọ nìyẹn táwọn tó wà nídìí ẹ̀ tán bá fẹ́ kán ṣe táwọn èèyàn tó wà nídìí ẹ̀ tán bá fẹ́ kán ṣe wọ́n á rí ṣe so tí wọ́n bá ní wọ́n ti yẹ kán rìtáyà tí wọ́n rìtáyà wọn èwo ń tèmi tí máa sọ pé ṣòwò rẹ̀ sọ pé they should retire there I should tell them to retire I'm not going to support you to you understand me because ètò sọ́njọ́ kìíní àná àbúrò ẹ lọ sí mi ò dẹ̀ lẹ́yìn tí mo fẹ́ gbélẹ̀ fún ẹ ṣòwò rẹ gbogbo àwọn ọmọ ẹlẹ́wọ̀n tẹ́ bá lọ gbà lẹ̀ nínú ẹ̀wọ̀n yẹn náà tó bá tì mọ́lé ọ̀lọ́ fúlẹ̀ àti gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ́ bá sọ di whatever àwọn ìyá wọn tó ti sánlé tó bá kú ìmí nínú wọn ìyá wọn ò ní mọ̀ pé wọ́n ti kú torí wọ́n ti sánlé ti pẹ́ bọ́tẹ́ mi èó mi gbogbo ohun téèyàn ṣe láyé ni mo ṣe without any man or woman mo bímọ wọn bá mi tọ́jú ọmọ náà wọ́n fẹ́ sọ dídàkudà mọ́ mi lọ́wọ́ láti fi nà mí àbí bẹ́ẹ̀ kọ́ obìnrin ni mí lẹ́yìn náà mo ṣe márẹ́jì rí ṣé kí wá sọ fún yín ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti lọ sí rẹ́gísírì tí bá tún lọ lẹ́nu ọjọ́ mẹ́ta anytime tí bá tún lọ á jẹ́ mẹ́ta tó bá tún wì má tún lọ again ṣótiyé so wọ́n ń ṣe wedding mo ṣe church wedding mi ì ṣe ní ṣọ́ọ̀ṣì kékeré olùkọ́yà ní ṣọ́ọ̀ṣì olùkọ́yà ní fáyàrá mi mo ní fáyàrá ní MFM ní ọlásùnbọ̀ ṣótiyé ó ti gbọ́ so gbogbo àwọn èèyàn tẹ́ bá ṣe pé ẹmọ yẹn kan ó wà lókè àti rí wọn rí ọlọ́run ní ká má gbẹ́kẹ̀ wá léèyàn mọ́ ká gbẹ́kẹ̀lé òun ṣótiyé bàbá Abíọ́lá gbẹ́kẹ̀lé èèyàn he was disappointed
tó bá gbogbo èèyàn pátá níjọba yìí gbogbo àwọn tó ń jọ dìbò tó ń jọ tí wọ́n support ara wọn they are no longer together today. So ìyá àtọmọ wọ́n ń ṣera wọn, ọkọ ó ń bìtì ìyàwó bìtì ọkọ. So táwa lè mi tí máa gbẹ́kẹ̀lé yín mo rí lórí social media, street of social media, máa sọ pé mo fẹ́ máa gbẹ́kẹ̀lé yín, mo fẹ́ máa tẹ̀lé yín. ẹni bíbí dọ́ndú ni ṣé dọ́ndú máa ń kọ́lé ni majority of you tí wọ́n bá fún yín lórí social media ẹ̀ ra lẹ̀ rí ọ̀yọ̀ òun ẹ̀ kọ́lé ẹ̀ bímọ ẹ̀ ní ìyàwó tẹ̀ responsible fún. Ṣòwòrẹ́ sì ó fi ìyàwó àtọmọ ẹ̀ sílẹ̀ bí ìyàwó ẹ̀ bá máa ṣìtì lamẹ́ríkà kò kàn ó lóun fẹ́ gba Nàìjíríà lẹ̀. Ọlọ́run jẹ́ orí ṣe o, mo gbàdúrà fún ẹ ṣó ti yé. Ọlọ́run jẹ́ orí ṣe tẹ́ bá fẹ́ máa fèèyàn dájọ́ torí pé kò sẹ́ni tó fẹ́ dé ipò agbára náà tí ò ní fèèyàn púpọ̀ dájọ́. Ṣó ti yé yín mi ò sínú àwọn tó fẹ́ fi dájọ́, mi ní tẹ̀lé yín ló ń jẹ́ bẹ́ẹ̀. Tí bá rẹ̀ tó sọ pé I want to protect Nigeria, I don't want killing now, ẹ mọ̀ pé sẹ́ni ó tó kiri lèmi wà fún, I will share the person. Bọ̀bá ẹgbẹ́ tó kù IGP wọn ò ṣẹ̀ mí rí, wọn ò lági mọ́ mi, ọlọ́pàá kan ò bá ṣẹ̀ mí kí wọ́n tó pé tó ọlọ́pàá kan ti ṣẹ̀ mí, ṣé IGP ló ṣẹ̀ mí ni? Ìka tó bá ti ṣẹ̀ lábẹ́ńgé tí wọ́n bá ní wọ́n fẹ́ rìtáyà tí wọ́n bá dẹ̀ rìtáyà wọn kí lẹ́jọ́ mi torí pé ìwọ against wọn. Ọlọ́pàá mélòó ló jáde ló gbójú dáyẹ ìwọ Ṣòwòrẹ́ láti support ẹ. Wọ́n kàn kéèyàn máa hide and seek tó ń ṣe fún ẹ ìgbà tí wàhálà bá ṣẹlẹ̀ bóyá ọlọ́pàá gan-an pè mọ́ sí lọ́wọ́ pé kó lọ yìnbọn pàbúrò ẹ̀ níjọ́ náà ṣó mọ́ ni. Àwọn ọlọ́pàá majority of them ni wọ́n ń lò bí ayé assassin náà gbà mí tó bá fẹ́ pa èèyàn dànù. We notice, we see this. You don't tell, you want me to tell you story of police ni? Àwọn old police or the young police. Tí n bá ń wò bí ológbò mi tó sùn bí ọ̀lẹ ọgbọ́n nú mi pé gbà. Ṣó ti yé ṣùgbọ́n Ọlọ́run ló lọ́gbọ́n. Ṣòwòrẹ́ tí n bá ṣí ẹ̀ tí wọ́n bá ń support ọlọ́pàá ó ló ṣe protest níjọ́ yẹn. Ọlọ́pàá mélòó ló jáde ṣé kò yẹ kó ń jáde ìmásí? Ṣé kò yẹ kó pọ̀ lẹ́yìn ẹ̀? Èrò mélòó ló wà lẹ́yìn ẹ̀? Bó ṣe ti síkì fún wọn tó ṣé ó yẹ kí o dìbò kó má wọlé? Bí Fúnkẹ́ Akíndélé bó ṣe máa ń ṣoore tó máa wà lórí mídíà tó ní bí 7 million èló ní 7 èrò tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé Fúnkẹ́ mi ìfiṣẹ́ ṣe yẹ̀yẹ́ o torí gbà ló bàbẹ̀ tún fẹ́ dúmọ́ mi bẹ́ẹ̀ fẹ́ dúmọ́ máa fẹ́ dúmọ́ yín. Èrò tó wà lẹ́yìn Fúnkẹ́ lórí social media ó ju èrò tó wà Lagos State lọ ní àwọn crowd tó nígbà yẹn ìgbà tó máa dìbò kán káyé bóòtì tó ní wọn máa tẹ̀lé people don wọ́n ti gbàgbé gbogbo rẹ̀ tó ti ṣe fún wọn yẹn ètò jẹ lọ́wọ́lọ́wọ́ náà máa mọ́ ládùúgbò mi ẹni tí mo ń sanwó fún lọ́ọ̀yà tí mo gbà tí mo ń sanwó fún wọ́n máa gbé pé you abuse politician we are not going to support you. Mo ní politician tí mo abuse yẹn ṣé ó ṣomi fún yín ṣé ó fún ẹ lówó ṣó san sálárì ẹ wọn ò ṣe nǹkan kan fún ẹ but you are still afraid of them. Àwọn tó bá ṣe dáadáa fún yín lè máa èèyàn mélòó ló tẹ̀lé ẹ Ṣòwòrẹ́ mo béèrè ní o kó má dà pé mi ò against ẹ o but your mission is not my mission, your dream is not my dream, okay? So first follow your dream and let me follow my own. Mi ò jẹ́ ọ̀rọ̀ yín mi lè jẹ́ ìyá anybody mọ́ ó ti yé yín ẹ ti gbọ́ ìyàwó ẹ̀ wà l'Amẹ́ríkà ó tọ́jú ẹ̀ síbẹ̀ ló fẹ́ jà fún Nàìjíríà bóyá n tó ń ṣe l'Amẹ́ríkà bóyá ó máa fẹ́ tiwọn lónìí ó mọ̀ ó ti yé mi lè tẹ̀lé yín ṣùgbọ́n tó bá ti fẹ́ kí n tẹ̀lé ẹ kò kàn fún mi ní $50,000 lásán má sọ fún mi pé o tiẹ̀ fún mi pátápátá ló yá mẹ́ ẹ kàn yá mi $50,000 mò ń gbé ní Canada sí mi tí sanwó lé mi wọ́n gbé mi lọ sí court wọ́n ní kàn inject lára yín náà ló máa wà ń bẹ̀ because we don't support you. I mean you are supporting this person màá tún á kúrò yẹn màá ṣe mérò ìbò bẹ́ẹ̀ jẹ́ kúkú fèsì wàhálà mi ṣe bẹ́ẹ̀ ìrùnà náà fẹ́ inject ọjà Ọlọ́run ní jẹ́ kó rábẹ́rẹ́ kú gbà fún èmi àtọmọ mi Ọlọ́run ní jẹ́ akú ṣó ti yé yín so gbogbo ẹ̀ pátápátá tẹ̀lé pé fẹ́ fi tension mi kò sí tension ó ti yé yín mò ń gbàdúrà mo dẹ̀ mọ̀ pé dídùn lọ́sàn mi máa so Ṣòwòrẹ́ mi lè tẹ̀lé ẹ torí pé ó ń bá oúnjà fáwọn ọlọ́pàá ó ti yé ọlọ́pàá tí ń bá mọ̀ rí gan mo fẹ́ ẹ̀pẹ̀ ni tó bá fún mi lóò kàn kó má rò pé owó tó fún mi yẹn ló fẹ́ tán ìṣòro mi mo fẹ́ ẹ̀pẹ̀ ni tó máa rí jù bẹ́ẹ̀ lọ ṣó ti yé don't believe kó dẹ̀ wo pé kò sówó tó fún mi kó fún mi $50,000 ń sìn owó tí mo fi promote Màláìkà ó ju $100,000 lọ so kẹjọ torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ tí fún mi lówó ti date mo ń bọ́yàn níwọ̀n bọ́ mi o ẹ lè máa fipá tipá kẹ wá sọ pé ẹ fẹ́ sọ ọ̀gá yín dọmọṣẹ́ yín èmi ò kì í ṣe ọ̀gá tó máa dọmọṣẹ́ fún anybody nítorí lè sọ mí dọmọṣẹ́ nísìnyí pé you are giving me money
I will do yes ma yes sir for you but tí n bá kàn ti fẹ́ ṣe nǹkan mi lórí social media gbà mí láyè láti ṣe ìfẹ́nu tèmi ó ti yé ẹ máa wọ́n tẹ́ fún lówó náà ẹ máa fẹ́ kémi máa support you I'm not going to support you tí n bá kàn ṣe comment and like fún ilé ẹ̀kọ̀ọ̀kan ọjọ́ tẹ́ bá need me I will disappear wàláì comment and like kò cost me anything I can be liking and putting love and write something under your platform kódà ọjọ́ tẹ́ bá need me gọ́gọ́ kí n sá lọ ṣó ti yé yín but me I don't want to disappoint you I don't want to show you love today and tomorrow I will not be there for you again ṣó ti yé I'm not pretending that's why most of you I don't press love and like báwo mo ṣe máa hate yín àbí tí mi ní wà ń bẹ̀ fún yín tí mi ní speak fún yín tí mi dẹ̀ ní support in any good thing why will I be liking and be pretending to people that I love these people don't judge a book by their cover tí bá comment sábẹ́ yín tí mo ṣe love and like kò mí pé bóyá inú mi dùn sí yín but me I don't want to deceive myself by pretending ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣòwò rẹ Ọlọ́run á jẹ́ kó délẹ̀ lérí ẹ o torí Ọlọ́run ẹ stop playing game around me okay you respect your wife do you want anybody to molest your wife ìgbà tó dẹ̀ ń bọ̀ gan kí ló dé tó gbéyàwó ẹ̀ wákẹ́jì tó máa kàmpé ṣé ìgbà tó wà Nàìjíríà ṣé ò kì í ṣe ṣìnà ṣé ò kì í sùta ṣé ò kì í ṣe náà yàmàyàmá gbogbo àwọn obìnrin wọ̀nyẹn náà you don't stand me please o iṣẹ́ kéèyàn máa tẹ̀lé politician káàkiri ó máa ń sọ̀rọ̀ tó lórí burúkú ni my mommy ó tẹ̀lé wọn lọ Sàǹfàrà nígbà yẹn lọ́hùn hold on first ibi tó bá jìnnà la máa ń sọ ó tẹ̀lé wọn lọ Sàǹfàrà ló ń ṣe APC wọ́n sọ gbogbo Èkó gbogbo abẹ́ bíríjì náà sọ di ọjà nǹkan tí mo kàn mọ̀ ni pé wọ́n fi wọ́n ṣe wọ́n kàn da ibì kan sílẹ̀ under the bridge náà ni wọ́n fi màmá mi ṣe ìyá lọ́jà ń bẹ́ wọn ò fún ní kankan gbogbo àwọn power bike tán náà kó sílẹ̀ nígbà yẹn lọ́run tán náà kan fún mọ́mì àti márúwá wọn ò fún mọ́mì ní kankan ṣó ti yé èmi ni mò ń fún lóúnjẹ ń sìn àtàwọn ọmọ ẹ̀ kan tí wọn ò fún lóúnjẹ kò ní jẹun when you serve politician you follow them I want to focus on my business I'm on the live chat on the YouTube kí n bá lè máa rí owó díẹ̀ ń bẹ ni a máa ṣe lára mi I'm not here to support I don't dey follow àwọn ọmọ Nàìjíríà lè máa ń lò fún follow ẹ̀ẹ́dẹ̀ ní fún ọ lówó àwọn tẹ́ bá ń lò wọ́n against náà máa feed wọn àti bẹ́ẹ̀ mo níṣẹ́ tí mò ń ṣe mo ní career tèmi I cannot forfeit my career to build your career I cannot forfeit my mission to support your own mission because tó bá lówó tó bá di president family ẹ̀ ló máa mọ̀ president tó wà ń bẹ̀ lónìí gbogbo àwọn tó campaign fún ẹ̀mí ń kígbe àwọn ìyàwó wọn ò lè kígbe láéláé àwọn ọmọ wọn ò lè jẹ ìyà èmi ò lè máa ṣe follow mo ti jù yẹn lọ tó bá yẹ pé mi ìralẹ̀ rí mi ìkọ́lé rí mi ìlọ lóyìnbó rí mi ìra mọ́tò rí mi ìdáṣèyàn nìkan rí màmá ní òkè o bóyá bí láìfi ṣe rí nìyẹn kò ṣe bí láìfi ṣe rí nìyẹn o ṣó ti yé yín mo ti fọwọ́ mi ṣiṣẹ́ mo ti fọwọ́ mi ka owó mo dẹ̀ yín ka mo dẹ̀ máa kà á ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ má wọ mi mọ́ èrò mi ò kì í ṣèrò èèyàn ni mí ṣé gbọ́ abẹ́ ìdáhùn politician bá lówó jù mí lọ mi ò ṣe politics rí ilẹ̀ tí politician rà mo ti rà rí mo lè má rà sádùúgbò politician tó lówó mo ti bímọ bí politician ṣe bí mo ti ṣe ìyàwó rí mo mọ pastor tó lówó mo mọ̀ tí ò lówó ṣó ti yé yín ẹ torí Ọlọ́run ẹ má kó mi mọ́ra gbórógà mi ò ń ṣe èrò I'm not èrò I'm not a crowd I'm a human being a personal I mean bí personal ni mí bí personnel ni mí ṣó ti yé yín ìwà sí àǹdẹ náà kò lè package àwọn ìyàwó ẹ̀kọ́ máa ní wọ́n gbóná ju ẹlòmíì lọ wọ́n fẹ́ jẹ ẹlòmíì lọ ó ìyàwó lọ́wọ́ mi kò san ó gbowó lọ́wọ́ mi kò san ó jẹ mí lówó kò san ó gba ilẹ̀ mi kò san ó ti yé kí ní ẹ̀ṣẹ̀ mi nìkan ló máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ fún ẹ yé máa camouflage ẹ yé máa cover up fáwọn èèyàn tí ò bá dáa ẹ jú mi lẹ̀ mi ń ṣẹran yín èèyàn ní mímí ṣèrò mo ti ń fúnyàn kí n tó wá sórí social media mo lè ṣe ń fúnyàn ti date ó ti yé yín oníbàdàn mi wọ níkà tó tọ́ mo mọ gbé ìyá láyé tí mo ń ṣe o elémùrè kọrin ó ní mo mẹ́ni kò jù mí mo mẹ́ni mo jù o ìmọ̀jàre mo mẹ́ni kò jù mí mo mẹ́ni mo jù o mo mẹ́ni kò ṣàgbà mi o mo mẹ́ni mo jù o gbogbo àwọn tó ṣe pọ́lítì tó ń lówó lónìí
ìgbà míì tẹ́ni mi tó bá kọ́kọ́ dé sí láì yẹn ọrùn wọn máa ń gbìn báyìí kò sẹ́ni tán bówó mọ́ látọ̀run ẹ jẹ́ torí Ọlọ́run ẹ má fa yé mi kó dọ̀tí mọ́ ẹ sọ mí lọ́rùn lẹ̀ bẹ́ẹ̀ bá help torí kò ṣe tani àwọn èèyàn bẹ́ẹ̀ tani ṣòfò èèyàn mélòó ni ṣòfò rẹ fẹ́ help kan tó bá di president irọ́ ni ìgbà tí ológun wà bẹ́ẹ̀ wọ́n ní tí òṣèlú bá débẹ̀ ìlú máa le ó máa rọ̀ ó le koko jù bẹ́ẹ̀ lọ ni ẹ torí Ọlọ́run ẹ fi mí lọ́rùn lẹ̀ mi ò fẹ́ ṣe fún anybody mo wà lórí social media kí n lè rówó ni bóyá olóore kan náà máa rí mi ó ti yé tó máa ní Auto Bola bá wa ra mọ́tò 100 kan kọ́kọ́ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kán dẹ̀ kí n dẹ̀ jèrè lérí nǹkan tí mo wà ń bí fún nìyẹn o ẹ má kó mi mọ́ dọ̀tí bẹ́ẹ̀ bá ṣe ń kó àwọn ìdọ̀tí yín mi ò ń ṣe ìdọ̀tí àná bí mo ṣe ṣe oore tó ní Nàìjíríà yìí ṣó yẹ káwọn èrò má gbà tì mí kan ràn mí up ṣòwò rẹ bó ṣe lóun ṣoore náà tó máa lo first speak fọlọ́pàá ṣó yẹ kọ́lọ́pàá má jáde rẹpẹtẹ tó tún ti géètì mọ́ ẹ níta àwọn tí ò gba tiẹ̀ ló máa speak fún wàá máa tún wàá máa ìwọ ṣáàgó ẹ tún máa bú ìgò tèmi pé àwọn kan tó ṣèkà fẹ́mi lèmi ń pọ́nlé àwọn tó ṣeré fún wọn ni wọ́n ń gbé sókè àwọn tí ò lè boast of you if people want to support you they will be boast of you and come publicly to boast of you ẹ torí Ọlọ́run ẹ má kó mi mọ́ rógà ẹ má kó mi mọ́ dọ̀tí ẹ má kó mi mọ́ àwọn ọmọ tó ń tọrọ jẹ wọ́n lè ga lọ́la ṣùgbọ́n mi ò tọrọ jẹ ò tí bọ́ mi ta ló bọ́ mi nínú yín ta ló fún mi lọ́wọ́ pé owó lélẹ̀ la fi support ẹ tí ọ̀dánilókòwò ṣó máa ń pèèyàn lárugún ni mọ́mì mi tẹ̀lé wọn lọ sí Sàǹfàrà kò síbi tí ò ní lọ ibì kan ó tún lásìdẹ̀ lọ́nà ẹsẹ̀ wọn ti wọ́ sí nínú ilé àwa la máa wá bá ṣe máa ra máa ṣe ìfọ́n tán máa fi rìn ẹ máa ṣiṣẹ́ fún politician àwọn kan máa sanwó àbí wọn even àwọn ọmọ tó wà lásọ̀rọ̀ àdìbì tábàrún wọn ṣẹ́ á fún wọn lówó ẹ̀yin máa lẹ́wà lókè Sowore is talking o black man is talking o that woman she speaking again we are speaking for you o wọn ò fún wọn lówó kọjá gbogbo èèyàn tó ti wá sẹ́gbẹ́ black man ló fún lówó àbí perry dark man ló fún lówó 200 million tó ń dàṣẹ ẹ̀yọ́ sí àtitán owó ta ti ń dàṣẹ èèyàn láti ìgbà tá a ti wà ń kékeré ààrẹ anybody sanjọ́ fún wa tá a bá ṣe oore wọn lóore tán ọmọ ejò níwọ̀n ìwọ náà máa kọ́kọ́ ṣán bó nù wọ́n lẹ́nu báyìí ọmọ láyọ̀ ni kó nù wọ́n lẹ́nu báyìí wọ́n á sọ ẹ́ de ku ni ìwọ náà fẹ́ jẹ ńgbà tán bá dàgbà ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni o ẹ jẹ́ kí n ṣòwò kí n tọ́jú ọmọ mi ṣe rí pé wọ́n ti pa bàbá ọmọ mi ètò ẹ̀ máa fi bàbá ọmọ mi campaign ẹni tó pa bàbá ọmọ tẹ́ bá ti mọ̀ wọ́n ẹ bá wà àtáàkì wọn màá sọ́pọ́tì àwọn fámìlì ẹ̀gán wọn àsọ́pọ́tì bọ̀tí ẹ̀ sọ́pọ́tì ẹ má máa mọ́mìrì ẹ má máa gbéṣẹ́ wèrè wá káwa lọ́ba yín máa spíìkì tẹ́ máa gbé àwọn kan kú báyìí ní aṣẹ́wó tó ti ṣe ìdí tọ́kì tí ìdí wọn ń jó àwọn onídìí jíjó àwọn ọlọ́yàn sílíkàn àwọn onínúbínú ejò ẹ máa gbé yẹn pamọ́ ẹ máa ní kí àwa integrity decency and dignity woman to be speaking for you ìwèrè kò ní lè jọ o Sowore torí Ọlọ́run ẹ kó àwọn ọmọ gbọ́n tu etí òní ìyá tí òní bàbá ṣó ti yé yín kò sẹ́ni tó máa ẹ lọ kó wọn kẹ́ni kí wọ́n máa tẹ̀lé yín kò sẹ́ni tó máa bí yín èmi ní responsibility mo ní liability ṣó ti yé yín mo ní àwọn nǹkan àwọn èèyàn tó depend on me my mommy is still there ó dẹ̀ ti darúgbó gbogbo iṣẹ́ tó ṣe fún politician tó yìí ń lò títí dòní wọn ò fún ṣìngbá tí bá jàjà fún ní owó kan báyìí máa ní ebi ò ní pa ẹ́ o ló máa ṣe é sí ó dẹ̀ ṣiṣẹ́ fún àwọn politician wọn ò sanwó fún ẹ tún fẹ́ kó èmi mọ́ wọn èmi olórí ẹbí tẹ́ ẹ bá gbà ẹ lọ gbà lónìí kẹ́dẹ̀ lọ́mọ olórí ẹbí ni mo jẹ́ nínú ilé bàbá mi àti ìyá mi ẹ má kó lórí ẹbí ilé mi sí rógà ẹ má kó mọ́ dọ̀tí mi ìfọwọ́ politician kọ́lé mi ìfọwọ́ tòbòtòbò mi ìfi kọ́lé ìgbà tí mo fẹ́ lọ Canada nígbà tí wọ́n dì pẹ̀lú mi tí wàá sí gbogbo wọn dàbò mi ní orílẹ̀-èdè tí wọ́n má bàa ná ọmọ mi pamọ́ mi lọ́wọ́ mo ní kí mo gba visa mo ní òkè òkè má bàa fọ́fìtì àwọn nǹkan nílé mi bóyá mo ti lè fi ṣe bread and breakfast sí o tí màá máa fi rẹ́ǹtì wọn ò máa gbá mo ní MC o
owó tó wà lọ́wọ́ ẹ má tiẹ̀ fún mi mọ́ yá mi àmì mi ní fún mi ní anything torí wọ́n máa ló ń fún yàn lówó ó ní send account number ẹ mo máa send ẹ kò máa fún mi ṣe ló bẹ̀rẹ̀ the next day báyìí mo kàn rí pé wọ́n spread gbogbo orúkọ mi pé kò sówó lọ́wọ́ tó Bọ́lá mo ti ń tọrọ jẹ àwọn tẹ̀mí èṣù kúnnú wọn tó ì máa tọrọ jẹ lọ́jọ́ alẹ́ wọn ẹ máa wòran wọ́n ì máa tọrọ jẹ kì í ṣe rán ẹni tó bá ti ṣoore fún ọ tí ìwọ wá sọ pé o fẹ́ sọ di atọrọ jẹ ni ẹni tó ṣoore fún ẹ yẹn tó wá ló fẹ́ sọ ẹni yẹn di atọrọ jẹ ìwọ ló máa da atọrọ jẹ last go and write it down. mo ta gbogbo nǹkan mi tí ń sì ṣe rí i pé wọ́n flag ẹ̀ MC kí ló dé tó ń flag show yìí. ìgbà tí mo fẹ́ ta gbogbo ẹ̀ nígbà yẹn náà wọ́n tún ní káwọn Yorùbá má ra lọ́ọ̀ mi gbúdọ̀ torí wọ́n fẹ́ kí físà mi jó kí má máa ṣàrọ̀ náà àbáyọ Haúsá ló mà wá rà ló kówó fún mi níjọ́ náà lọ́hùn tí mo fi rí owó ra tíkẹ́ẹ̀tì mi padà. wọ́n máa fún mi ṣe instead of that ṣe ló máa bẹ̀rẹ̀ sí tó bẹ̀rẹ̀ sí dárúkọ mi tó bẹ̀rẹ̀ sí gbé káàkiri pé kò sówó lọ tó Bọ́lá mọ́ pàṣẹ tó máa yá owó lọ́wọ́ mi wọ́n bẹ̀rẹ̀ sí fi mí ṣe ẹ̀yẹ màláìkà olè kì í ṣe pé yẹn ń jalè olè àti ritualist ó máa bẹ̀rẹ̀ sí ṣe bí kinní màní ṣé mo purọ́ mọ́ wọn. Haúsá àwọn Yorùbá tí mo tún wá ní tí wọ́n ti wá bá wọn ní kọ́ máa rà lọ́wọ́ mi kí má bàa ṣá kí gbogbo físà mi ṣá lè jóná kí n bá lè wà grounded torí ilé yẹn wọ́n ti believe pé wọ́n fẹ́ rà ní pọ́kú lówó ẹ̀ tó bá tí wàá talé náà ń gbà náà wọ́n á tún wá gbowó yẹn lọ́wọ́ mi wọ́n á tún ní kí kidnapper wá kidnap ẹ̀. Haúsá kan ló wá Haúsá ti máa ń ṣẹ́wó lọ́wọ́ àti èyí tó máa ń ra góòlù mi ti máa ń gbé góòlù fún tó máa ra Haúsá yẹn ó ga báyìí ó wà ní kọ̀tún òun ló wá ní òun mọ àwọn kan tó máa ra lọ́dà lọ́wọ́ mi tó dẹ̀ lọ gbé wọn wá wọ́n máa ra Haúsá mà ló ra kò mà sẹ́nìbọ̀ tó lè sọ fún wọn pé kọ́ máa ra wọ́n máa san owó fún mi tí mo fi travel Haúsá ni wàláì tàláì téèyàn má dẹ̀ ṣoore fún mi ì ń gbàgbé tó bá ṣe burúkú fún mi náà ẹni gbẹ́dìyẹ òtòṣì gbé ta láròkà ni atẹnumọ́rọ̀ iṣu ẹ̀ ò kí ń jóná ní iṣẹ́ ló ṣe o pọ̀ máa tẹnumọ́rọ̀ ẹ̀ máa rù ẹ̀ mo máa rù ẹ̀ o kì í ṣe fẹ́yàn o mo ń rojọ́ ẹ̀ fọlọ́run lójoojúmọ́ Ọlọ́run o gbogbo àwọn tó ṣèkà fún mi tí wọn ò tí ì ronú kúwàdà yìí Olúwa o lójoojúmọ́ ìgbà míì ó lè jẹ́ kún ni màá fi sọ fọlọ́run ó wá lọ́lọ́run ò ní gbọ́ ó máa gbọ́njọ́ kan o inter kan lè fi settle case náà ni pé ẹni tó bá ti ṣẹ̀ á kàn sọ fẹ́ni tó ṣẹ̀ ni pé má bínú tó bá ti wá bẹ́ẹ̀ tó dẹ̀ sọ pé okay bẹ̀rẹ̀ bísíǹsì owó báyìí la fún ẹ má bínú ìyẹn náà máa sọ pé Auto Bola láṣejù o but kí n tún dé kẹ́nìkan máa sọ pé a máa fi ẹ́ ṣètùtù ayé ni ayé yín máa bàjẹ́ ni ẹ máa ṣòfò sọnù kò sí ìjọba kò sí òfin kankan tó ní kó máa fi èèyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè Yorùbá yìí nílẹ̀ Yorùbá yìí àbí ní Èkó yìí àbí lẹ́niwẹ̀ kò sí. ẹ ti gbọ́ mo ta nǹkan mi mo make sure pé mo forfeit wọ́n make sure pé mo forfeit gbogbo ẹ̀ because gbogbo tí mo nígbà yẹn jọ wọ́n ló ó ń ta wọ́n lára ìgbà yẹn wà sí òtí ìní even gan MC ó sì rent ilé ni kò tí ì parí ilé tó wà ní NNPC yẹn wọ́n ní girlfriend ẹ̀ kan tó ń pè níyàwó má lónìí wọn ló bá parí ẹ̀ ń gbà yẹn ṣó ti yé gbogbo tí o bá ní táwọn ò tí ní instead kan bá ẹ pọn lé àbí kó máa gbàdúrà àwọn ló máa ní kó máa gbàdúrà ìwọ tí tó bá nílé ní kó máa gbàdúrà kó máa pọ́n wọn lé ìwọ náà máa ní ìgbà tẹ́mi ní ti tèmi tí mo dẹ̀ máa ní wọn ò máa pọ́n mi lé kàkà bẹ́ẹ̀ wọ́n ní kán bàjẹ́ ni